mílíkì rẹ̀ lọ́tọ̀ yìí gàrí gangan rẹ̀ fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni èyí tó ní ṣúgà wà bẹ́ẹ̀ ṣúgà náà wà lọ́tọ̀ so ẹ wò ṣúgà gan bẹnu rẹ̀ ó dà pé ntúndé lẹ̀ ní kódà ẹ wò ṣúgà náà rẹ̀ iye tó bá wù yín lẹ́ẹ̀fi sí kí yẹ pé báyà wọ́n ti pò pọ̀ mọ́ o lọ́tọ̀ọ̀tọ̀ ni ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ntọ́lú wò bẹ́ẹ̀ ni ẹ mọ̀ bọ́rọ̀ yín bọ̀. so la fi wá wọn pé ká ṣe gbogbo papọ̀ sójú kan so tẹ bá fẹ́ rà lọ́dọ̀ wọn mọ́là ẹ̀kọ́ máa lẹ fún mi ní Ìjẹ̀bú Láwà èyí tó ní mílìkì ní àti ṣúgà ni àbí èyí tó lẹ́pà èyí tó ní peanut ó ti pé sí ojú ẹ̀ so ẹ̀ ní láti máa rà lọ́tún ló sì mọ̀ ẹbí ti wà lójú kan. Kí làwọn àǹfààní tá a lè rí lára Ìjẹ̀bú Láwà gàrí? Àǹfààní ara Ìjẹ̀bú Láwà gàrí pọ̀ alákọ̀ọ́kọ́ ó wà hygienically packaged abẹ́ ibi tó ti ṣe ètò tó fún wa ètò tó pé tó mọ́tótó ló wà ń bẹ̀ nǹkan tó máa ṣe so and tẹ bá wọn gàrí tá à ń jẹ atẹ́gùn ti fẹ́ sí ìdọ̀tí ti fẹ́ sí gbogbo ẹ̀ ò lè sínú ilé mọ́ another àǹfààní tó tún wà ń bẹ̀ kò ju pé tẹ bá wo gàrí ọmọ inú máa ń affect ojú nǹkan tó ń fà á kò ń ṣe ara gàrí ló wà ara cassava ló wà òun lọ́wọ́ ìbọn ń pè ní sinex ló ń pè òun ló máa ń dojú láàmú tí ó bá ti wòwe dáadáa ọtí mú gàrí kò dẹ̀ ń ṣe gàrí ara cassava ló wà so ó wá kú sí bó ṣe gàrí yẹn ìbàtàn ń process ẹ̀ bó ṣe ń fi omi kù lára gàrí yẹn tó ń ṣe fermentation tó ń ferment yẹn omi tó ń jáde yẹn ó ń reduce kìíní tó fa ojú yẹn yà. Ibo ni iléeṣẹ́ Ìjẹ̀bú Láwà wà? Iléeṣẹ́ wa factory wa wà ní Ìkòròdú. Ládùúgbò wọn Ìkòròdú ẹ bá ní wọ́n fẹ́ mọ bo ni. Ìkòròdú ní Ìjẹ̀dẹ̀ Omitoro ló wà ní Ìkòròdú ní Ìjẹ̀dẹ̀ road. Bẹ́ẹ̀ ni. Táwọn bá fẹ́ kàn sí tá a bá fẹ́ rí ibo làwọn báwo làwọn èèyàn ṣe lè já gbàtà. Ọ̀nà tó fi lè rí wa ó ṣe ó pọ̀ aláwọ̀kọ́ a ní website lórí website wa tó bá fẹ́ mọ̀ ń pa wa dáadáa wọ́n lè lọ sí website wa www.ijebulawa.com www.ijebulawa.com so ẹni tó bá fẹ́ ní business ṣe pa ó máa débẹ̀ gbogbo information wa àti contact wa rí bẹ̀. ẹ bá ń fi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá ń fi síta fáwọn ará ilé. so wọ́n tún lè bá a sọ lórí 081 60 85 4886 màá tún pè lẹ́ẹ̀kan sí 081 60 85 4886 àbí 081 21 26 2301 081 21 26 2301. Ẹ ṣeun ọ lẹ ti gbọ́ láti iléeṣẹ́ Ìjẹ̀bú Láwà bẹ́ẹ̀ ni Bachem Nigeria Limited tó ń ṣe Ìjẹ̀bú Láwà gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti wò pé bó lẹ ṣe bá wọn dòwò pọ̀ lọ́tùn lósì láàrin ńlá ti gbé wá fún yín o gbogbo ìpínlẹ̀ pátápátá lẹ̀ Nàìjíríà tẹ́ bá ti fẹ́ ṣe alágbàtà ẹ pè wọ́n lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́gán báyìí ni wọ́n ó gbé ẹ sì yẹ kí ni ẹ di alágbàtà okòwò yín náà mọ tẹ̀síwájú ẹ̀yin náà mọ ara jẹjẹun lágbára Ọlọ́run ọba Elédùmarè gbogbo apáta ebi ò ní pa wá ọ̀nà tí bá kó gàrí sí well package tó jẹ́ pé bẹ́ẹ̀ bó gan bá rélé yóò ṣe kí ni yóò lòun ó mú délé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe wọ̀ lórí ètò Àkíìyín náà lètò ètò l'Àkíìyín a máa ń kíra wa lọ́lọ́kan òjọ̀kan àwọn tẹ́ ti rí ti pẹ́ àwọn tẹ́jọ ṣe kékeré bá a ṣe ń sọ̀rọ̀ fúnra wa bó láti rájé jẹun bẹ́ẹ̀ náà la máa ń sọ̀rọ̀ fúnra wa pé àwọn tẹ́ ti rí ti pẹ́ tẹ́jọ ṣe kékeré àbáwọn tẹ́ ti ẹ̀fẹ́ kí gan bóyá ń ṣègbéyàwó ni àbọ̀ ń ṣọjọ́ ìbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bíbí bí àṣà Yorùbá gbogbo ẹ̀ pátá lẹ́tọ̀ yìí wà fún yín bẹ́ẹ̀ ni ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa gbogbo lórí Facebook www.facebook.com/orisuntv Láwà ẹ bá fẹ́ wo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan kàn sí wa lórí YouTube www.youtube.com/orisuntv náà lórí Twitter @orisuntv náà Láwà lórí Instagram ẹ mọ tẹ̀lé wa Orísun TV náà Láwà ẹ já mú àwọn kíkí lọ́lọ́kan òjọ̀kan díẹ̀ tá a rí mú bí arílẹ̀ ìgbà látọ̀dọ̀ ọmọọba Ṣẹ́gun Adékànbí bẹ́ẹ̀ ni wọ́n ní láti ìlú Òṣogbo wọ́n láwọn kí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ni Right Honourable Najimdeen Fọláṣayọ̀ Salam wọ́n ní àwọn kí wọn pé a kú àyájọ́ àti òmìnira orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n láwọn kí gómìnà Ràúfù Adésọjí Arẹ́gbẹ́ṣọlá bẹ́ẹ̀ ni bàbá Kàbírù nù bẹ́ẹ̀ ni wọ́n láwọn kí hàn dáadáa wọ́n láwọn kí Jagaban of Ògùn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́n ṣe fi sórí ibi náà nu tẹ́ bá ń gbọ́ Ṣẹ́gun Adékànbí ọmọọba Ṣẹ́gun Adékànbí àwọn náà ní ká kí yín láti ìlú Òṣogbo
eléyìí náà ni Ọ̀túnba Pèdè Àrà ó ní mo kí yín o olórúkọ tèmi ni Akíntúndé Ibrahim ó lóun kí Adéwálé ọmọọba Adéwálé Ọbáfẹ́mi nílùú Òṣogbo pé wọ́n kú ti ọjọ́ ìbí tí wọ́n ṣe kọjá bẹ́ẹ̀ ni alágbára Ọlọ́run ọba aṣọdúnmọ́dún báyìí ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣọ́ròmọ́rò náà ní ṣàwọ̀ aṣọ́ròmọ́rò bẹ́ẹ̀ ni ẹ̀gùn lẹ́mi lágbára Ọlọ́run ọba Elédùmarè igba ọdún báyìí ọdún kan ní lágbára Ọlọ́run. Ìṣọ̀lá Ọlábánjí ó ní Ọ̀túnba Pèdè Àrà ó ní ẹ bá mi kí gbogbo ẹgbẹ́ Club 96 ó pé a kú ayẹyẹ àyájọ́ àti àjọ̀dún òmìnira tẹ́ bá ń gbọ́ Ìṣọ̀lá Ọlábánjí ni ó ní kí a ṣe kí ni ká kí gbogbo Club 96 ó pé a kú àyájọ́ ti òmìnira. Ibrahim Ahmed ó lóun kí ọ̀gbẹ́ni Arówójoyè Ahmed àti Bashirat Arówójoyè nílùú Òṣogbo ó ní ká bá wọn kí tẹ́ bá ń gbọ́ Ibrahim Ahmed ló ní ká ṣe kí ni ló ní ká bò ń kí lórí ètò yìí ètò wa a kí yín o bẹ́ẹ̀ ni a sì sọ fún yín pé gbogbo àwọn tẹ́yìn náà bá fẹ́ kí lọ́lọ́kan òjọ̀kan ẹ má gbàgbé ẹ má fi àwọn kíkì yín ránṣẹ́ sí wa bá a ṣe ń gbara wa yànjú pé bó láṣẹ rárẹ jẹun bó lówó ṣe sùn wá bọ̀ bó lajẹ ògúngún oníṣọ òbòjì bó ni ó ṣe fi lé wa ṣe bùjẹ gbé bá a ṣe ń sọ náà láṣẹ kíni látún ṣe kíkí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà ní kíni yóò mọ wọnú ara wọn kí gbogbo wọn ṣe kíni kó mọ ṣe déédéé ara wọn kí yálù kó mọ ṣe àkópọ̀ omele. Ètò yìí ètò wa kí tó ń sọ̀rọ̀ nípa ajé gbogbo ọjọ́ ajé ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ẹ tún mọ̀ bá wa pàdé lọ́lọ́kan òjọ̀kan bá tún ṣe mọ̀ mú wá fún lábala abala Ìjẹ̀bú làwà yìí bẹ́ẹ̀ ni a sì ṣe ó dọ́sọ̀ ẹ pàdé wọn láwọn ibi tí wọ́n ti fi ránṣẹ́ sí yín àwọn fóònù nọ́mbà ẹ pè wọ́n gbogbo alágbàtà tẹ́ bá fẹ́ ṣe ni àbáwọn ibi tẹ́ fẹ́ jẹ àǹfààní Ìjẹ̀bú làwà gàrí gbogbo ẹ̀pá wá tálẹ́ ṣe kí ni n ó bá yín sọ̀rọ̀ tí wọ́n ó sọ fún yín ẹgẹ́ ń dókè lọ́rùn náà ń bá padà dé ètò yìí ètò wa akínyín tó ń sọ̀rọ̀ nípa ajé ní gbogbo ọjọ́ ajé ń tẹ̀síwájú arábìnrin kan ọmọdébìnrin kan ọmọ ọdún 17 ni bẹ́ẹ̀ ni ọ̀dọ́mọbìnrin obìnrin ni ẹ wá ní kí ló ṣẹlẹ̀ ìlú ló yàn láàyò ní lúlù ẹ̀yin tó jẹ́ pé wò pé èmi náà lẹ́bùn kan àti bí kejì ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ tẹ̀síwájú nípa rẹ̀ ọmọdébìnrin tí mo ń sọ yìí obìnrin ni ọmọdé ni ọmọ ọdún 17 ó wá ṣe kí ni ó mọ lù bó ṣe gángan bó ṣe yá lù bó ṣe gbogbo ẹ̀ ó fi ìlú ṣe kí ni ó fi mówó wálé ẹbùn owó gan lẹ́yìn gan ní tó jẹ́ pé ẹ fi pamọ́ sínú ilé ẹ já lọ pàdé arábìnrin bí ó ṣe mọ̀ ṣe kí ni yóò mọ sọ̀lù sí wa ní dìbàdí ní inú òmìnira tá a wà yìí òmìnira tá a ní yìí kò ṣe kí ni kò ní di òmìnira mọ́ wa lágbára Ọlọ́run ọba Elédùmarè ẹ ṣé ẹ kú kalẹ̀.